kí ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá nílé ìkànnì Jugba Master Channel náà la wà. Ṣeun Agbọ́lá lórúkọ mi. ẹ jẹ́ á ṣe pápápá ọ̀nà bíi mẹ́ta péré náà ni mo fẹ́ yà ṣùgbọ́n pápápá ni mo promise yín. ẹ jẹ́ n kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ààrẹ wa tí àwọn CAN allegedly tí wọ́n ní wọ́n lọ kí, bí mo ṣe ń gbọ́ fìrìfìrì wọ́n lọ kí ààrẹ wa, wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa, ṣùgbọ́n wọ́n ní nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ààrẹ wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu sọ yànyànyànyà fún wọn wípé kán má wọ́rí o, àwọn tí tó ń wá ìrànlọ́wọ́ sí ọ̀dọ̀ àwọn ará Turkey. Àwọn Turkey bó ló ṣe jẹ́, Turkey tó ṣe jẹ́ nú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣé Trump àbí US Army wọ́n lágbára àwọn ò ká mọ́ láti ṣe ni. A ti sọ kinní kan fún wa wípé kúṣẹ́ ló mórí iṣẹ́ yá. Gbogbo ìgbà tí bàbá wa Excellency Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, à ń kí wọ́n kú iṣẹ́, wọn ò tí ì jáwọ́ lẹ́nu iṣẹ́ o. Ara iṣẹ́ náà ni wọ́n bá dé Turkey, ṣùgbọ́n why Turkey? Bí èrò tiwa ni pé ọ̀pọ̀lọpọ̀ yẹn nínú ìbéèrè wọn ni wípé nígbà táwọn CAN àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lọ kí bàbá, tí wọ́n dẹ̀ ń sọ fún wọn pé àwọn ń wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ Turkey, àwọn bọ́yá wọn láwọn ti jọ allegedly, tó bá jẹ́ lóòótọ́ Turkey, a gbọ́ ìròyìn oríṣiríṣi nípa Turkey, pàápàá jùlọ allegedly wọ́n ní wọ́n ṣe alátìlẹyìn fún àwọn Boko Haram. Ìyẹn ni a fi ìròyìn yẹn hàn yín. Mi ò kí ń fẹ́ lo fídíò ṣùgbọ́n kò sọ́gbọ́n léyìí tá a wà ńlẹ̀ pẹ̀lú ẹ̀rí. Ọ̀rọ̀ tá a bá sọ ẹ̀rí ẹ̀ wà ńlẹ̀. Wọ́n ní Turkey wọ́n ṣe àtìlẹyìn fún Boko Haram. Gumi dẹ̀ jáde ó ń sọ wípé àwọn tó yẹ kí wọ́n fọ̀rọ̀ lọ ní Palestine, Turkey àti China. Àwọn ìlú yìí làwọn èèyàn ń sọ pé wọ́n ṣe àtìlẹyìn fún àwọn tẹ́rọ́rìstì orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency kábíyèsí bàbá, tó bá jẹ́ lóòótọ́ tí ìṣepẹ́ parọ́ mọ́ wọn, kí ni wọ́n wá dọ́dọ̀ Turkey? Ṣé wọ́n gbà sí Gumi lẹ́nu ni àbọ̀rọ̀ tí Gumi sọ ló ṣẹ, àbí wọ́n ṣèfẹ́ inú Gumi? Torí already ọ̀pọ̀lọpọ̀ ti ń béèrè wípé ó dàbí ẹni pé Gumi ní àtìlẹyìn kan tó ní agbára ju ààrẹ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń béèrè wípé ààrẹ mélòó la ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Èmi a máa dá wọn lóhùn pé a ní ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà àti ní ààrẹ tẹ́rọ́rìstì. Mo mọ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency, ṣùgbọ́n a ní ààrẹ tẹ́rọ́rìstì kan. Bí mo ṣe ń dárúkọ arákùnrin yẹn gan, ó ti irritate mi, ó ń run mí nínú, ó sì ń gbé mi léèbì, nítorí àwọn ọ̀rọ̀ tó ń jáde tó ń sọ tí kò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè dá lọ́wọ́ kọ́, ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ aráàlú. Ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́. Béèyàn kan ṣoṣo bá ń fọwọ́ lé ẹgbẹẹgbẹ̀rún èèyàn mílíọ̀nù lórí tó ní kó wá ṣe, tó ní pé àdúgbò òbí tó ń sọ̀rọ̀ sí ni ààrẹ wa ń jó lọ, kó má lọ jẹ́ pé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àti ìgbọ́ nínú ìròyìn pé wọ́n ní ó ti rẹ̀ àwọn ò ṣe mọ́, ẹ wá ràn lọ́wọ́ lọ síbòmíì. Tẹ́ bá wá fẹ́ wá ràn lọ́wọ́ lọ síbòmíì, ó ṣe jẹ́ wípé ibi tí àwọn tí à ń sọ wípé tí wọ́n ń ṣe nínú ìlú, àwọn ni alátìlẹyìn, àwọn gangan ni wọ́n jẹ́ tẹ́rọ́rìsì, ó ṣe jẹ́ ibi tí wọ́n ní kẹ́ táwọn ń jó lọ lẹ́yìn náà jó lọ. Mo ń sọ ni ò tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o. Ìròyìn kan jáde láìpẹ́ yìí tó sọ̀rọ̀ nípa àwọn Turkey tí wọ́n ní ààrẹ wa ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn. An Egyptian television news program says that Turkey is clearly a terrorist state with a broad reach. It reports that Turkey is supplying weapons to the terrorist group Boko Haram in Nigeria. 10 TV host Nashat Al-Delhi reported on a leak confirming an intercepted phone call from a few years back confirming the action. He reported in part, "Today's leak confirms without a doubt that Erdogan, his state, his government,
and his party are transferring weapons from Turkey to, this is a shock, to where you may ask, to Nigeria. And to whom? To the Boko Haram organization. Well, Raymond Ibrahim, a journalism fellow at the David Horowitz Freedom Center and an expert on the Middle East and Islam, joins us now with more on this. Welcome, Raymond. Hello, Heather. Are you surprised by this report? What's your take on it? No, I'm not surprised. And my take on it is that the actual tape that was made that you referenced and you quoted was made apparently in 2014 or 15. And it was reported widely in certain areas in the U.S. and in the West, not so much, and not much came out of it. And the reason, I think, is because Erdogan wasn't so, didn't have his fingers so much in Islamist politics outside of his own nation. But now that we've seen, Abu Bakr al-Baghdadi, the ISIS Islamic State caliph who was killed recently, and he was found just 3 miles from the Turkish border, which is in fact one of the last, or if not the last bastion of jihadi so-called freedom fighters of attacking the Syrian government. It's brought it up again, the fact that everyone is saying, well, look, he's supporting ISIS. So now we're remembering, and that was, I think, the point of the Egyptian show. We're bringing back to see that there's some continuity here. It's not just right next door to Syria, to Turkey, meaning Syria. He's involved with some of the absolute worst Islamic terror groups. Remember, Boko Haram, which its name loosely means Western education is forbidden, haram, was basically doing what ISIS is notorious for years before ISIS. So the whole, head chopping, crucifying, massacres, enslaving women and children, burning people alive. Boko Haram was doing that. And one of the things that international observers have been noticing, especially increasingly, is that their armaments, their weapons are very... lóye ká wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn. Ìbéèrè o. Ìkejì tí mò ń lọ. Okay. Ọ̀nà kejì mi, kudos fún àwọn Àmọ̀tẹ́kùn. Kudos fún àwọn Àmọ̀tẹ́kùn. Wọ́n tún mú èèyàn méjì tí wọ́n kọ etí ikún tí wọ́n lùgbàdì òfin ìtẹ̀rànjẹ̀ nínú oko olóko. Advice wa fún ààrẹ orílẹ̀-èdè ni pé bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni òṣèlú ò ní gba ìfẹ́ yẹn lọ́wọ́ yín tádẹ̀ jẹ́ kẹ́ lè dojúkọ ọ̀nà ìyè tòótọ́ láì ní kọnùkọ́ nínú. Ẹ bá wa wá ọ̀nà tí àwọn Àmọ̀tẹ́kùn yìí tí wọ́n fi ní irinṣẹ́ tó dáa lọ́wọ́. Ẹ bá wa wá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, irinṣẹ́ táwọn Àmọ̀tẹ́kùn ń lò wọ́n ń gbìyànjú ni, ṣùgbọ́n wọ́n ń ṣiṣẹ́ wọn dáadáa. Ẹ jẹ́ ká gbé kudos ká gbé fún wọn. A sì ní gbàgbé gómìnà àná nípínlẹ̀ Ondo, bàbá wa Akérédolú, kọ́lọ́hun Olódùmarè kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Àwọn tí wọ́n mú yìí, gbogbo bí wọ́n bá lọ bí wọ́n bá bọ̀, wọ́n bá nǹkan jẹ́ olóró lọ́wọ́ wọn allegedly. Ètí ká máa bí wọ́n léèrè ni pé kí ni wọ́n ń ṣe nínú igbó tiwa, kí ni wọ́n ń ṣe nínú oko olóko, kí ni wọ́n ń ṣe pẹ̀lú weapons nǹkan ìjà olóró tó wà lọ́wọ́ wọn, ta ni wọ́n fẹ́ fi bájà, ojú ogun bo ni wọ́n ń lọ. Ẹlẹ́kẹta ló ní pápápá alàgbà Mufti Ìwó, lẹ́yìn ìgbà tí ariwo lọ ń ta tí wọ́n gbé flag Palestine lórí ọ̀rọ̀ ìjà ogun tó ń lọ ń bẹ̀, táwọn DSS mú wọ́n jáde wọ́n ṣe fídíò yẹn fídíò ọmọlúwàbí ni, bó tiẹ̀ jẹ́ pé àwọn ibìkan wà kò sí bá ṣe ṣe bòlò tí ò ní rùngbẹ́, ṣùgbọ́n fídíò yẹn tí wọ́n bá ní ká score ẹ̀ bí ẹni tó ti padà síwà ọmọlúwàbí ni. Akínyìn ẹ̀kúṣẹ́, ṣùgbọ́n ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ kìí ṣe torí pé àwọn DSS mú yín? Ṣé kìí ṣe torí ní tójú yín rí? Ṣé èèyàn ò tó ní ajá ò ní padà síbi èbí ẹ̀? A sọ nípa ẹ̀sìn yín o, a ní kẹ́ ẹ mọ́ ṣẹ̀sìn ẹ̀sìn yín o, ṣùgbọ́n ṣé ìdojúkọ àwọn ẹlẹ́sìn míì
àlùfàǹsá sí àwọn ẹlẹ́sìn míì torí tá a bá wo àwọn fídíò ìpáǹle tẹ́ ẹ ti ṣe kọjá èèyàn máa wò wípé sẹ́yìn lẹ̀ ń sọ̀rọ̀ bí ọmọ jẹ́jẹ́ báyìí ìyàwó tó yà láyé ẹni tó nà mí ò ní dáa àdúrà lèyìn máa ń ṣe fẹ́ni tó nà tí wọ́n bá ní kò ní dáa fún ìyá máa ní yóò dáa fún ìyá gbogbo wa nígbọ̀wọ́ ìyá bá dùn ṣé kìí ṣe fídíò tẹ́ ẹ ṣètọ́wọ́ ìyá tó dùn yìí ìwọ ọmọlúàbí dáa kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àìmọye olórí ìjọ olórí ẹ̀sìn tí ò níwà ọmọlúàbí bẹ́ẹ̀ bá níwà ọmọlúàbí àwọn èèyàn sọ rere nípa yín àìmọye àwọn tó ti gbé ẹ̀sìn yìí tá a fẹ́ máa dárúkọ tó jẹ́ pé táyé bá dárúkọ wọn lénìí wọ́n mọ̀ forí balẹ̀ ni wọ́n á máa bọ wọ́n bí ọlọ́run ni wọ́n á ṣe jàgídíjàgàn mufti wo ẹ bá ń kí olúwo a fẹ́ràn fídíò tẹ́ ṣe o ẹ jẹ́ kí wàá yín kó jọmọ ìwà ipá ni kì í ṣèwọ ọmọlúàbí àmọ́ á sọ̀rọ̀ àákọ́ ọmọjọ wọ́n mọ̀ ṣe bí ológun wọ́n mọ̀ ṣe bí ẹni tó ń lọ ọjà àmọ́ wá sọ̀rọ̀ ọ̀bọ̀n àányìnra wa pa ni á ṣe kinní kan ni kò sí tẹ́ fẹ́ gbà ń bẹ̀ o mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá analysis ní iléeṣẹ́ wa wà fún kì í ṣe láti dojúkọ ẹnikẹ́ni àmọ̀ràn là ń fúnra wa o àmọ̀ràn là ń fúnra wa tó bá gbé tí ọ̀tún wọlé olódùmarè ò ní jọ́ gbé tí ò sì jáde bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé lóòótọ́ ni ẹ sọ fáwọn kan wípé ẹ ti ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Turkey ẹ jẹ́ ká yé ó mọ̀ irú ìrànlọ́wọ́ tẹ̀ ń wá o ẹ sì jẹ́ ká yé ó mọ̀ bóyá àwọn United States of America military men wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ ẹ má jẹ́ kí tí wá di sí tó bá ń lọ o ẹ jẹ́ ká mọ̀ torí ibi tá a bá gbàgòkè láti sọ̀kalẹ̀ o ṣé kò lọ́wọ́ òṣèlú nínú ṣé kò ti máa lọ́wọ́ òṣèlú nínú orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ẹ kú gbádùn ẹ tí ń wò wá.